yá o. Ayọ̀ rẹ̀ o. Èrò ẹ̀yà wá ẹ wá òkè àrùn sí o. Èrò yá o. Èrò yá. Èrò ẹ̀yà wá ẹ wá òkè àrùn sí o. Gbogbo èèyàn ẹ̀yà kẹwàá wò wá. Kí àwa kìí ṣe kíkíkí, kíkí àwa lè kí akọ́dá. Àsọyàn. Àwa lè kí araba nífẹ̀ẹ́ bàbá olúwo. Èrò yá, èrò ẹ̀yà, wá ẹ̀ wá òkè. Ifá Ògbèrúkúsá tó ní olórí akéwì wọn kì í rebi, àwọn àgbààgbà ìlú wọn kì í ràjò, tí mo bá ràjò ta ni ó wọlé mi dè mí. Ifá fún Ọ̀rúnmìlà Ifá ń lọ rè gbó lórí elé kò níyàwó. Ohun tí Ifá ń jẹ́ kó yé wa ń bẹ̀ ni pé olórí akéwì wọn kì í rebi. Gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ bí gbogbo wa ṣe jẹ́ ẹlẹ́gbẹ́, ẹgbẹ́ àtúnwá máa gbẹ́ wa jura wa lọ, a máa yàn wá láàyò ju ara wa lọ. Bí ọkùnrin ṣe jẹ́ ẹlẹ́gbẹ́ lóbìnrin jẹ́ ẹlẹ́gbẹ́, ṣùgbọ́n ẹgbẹ́ fara mọ́ obìnrin gbọ̀ngbọ̀ngbọ̀n. Ifá ń jẹ́ kó yé wa ń bẹ̀ pé olórí akéwì ẹni tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ àrí tí àwọn ọmọ kéékèèké àwọn èwe wẹ́rẹ́ wọn a máa súnmọ́ ẹlẹ́gbẹ́ jù. Bọ́yá ó dé àdúgbò kan lónìí, ọmọ èkì ọmọ jó wọn ọmọ yọmọ téèyàn bá jẹ́ ẹlẹ́gbẹ́ tí sì ń ṣe ìtọ́jú ẹgbẹ́ rẹ̀ dáadáa. Bákan náà tí èèyàn bá sì jẹ́ ẹlẹ́gbẹ́, mo kí i kú oríire torí pé tí èèyàn bá ń tọ́jú ẹgbẹ́ bó ṣe yẹ kó tọ́jú ẹgbẹ́, irú èèyàn bẹ́ẹ̀ kì í ní ìṣòro tí yóò ju agbára rẹ̀ lọ, torí pé tó bá kú dẹ̀dẹ̀ kó jè sọ́fìn yóò rí olùrànwọ́ tí yóò yọ nínú ọ̀fìn náà nígbà tí bá ń tọ́jú ẹgbẹ́ dáadáa ni o. Torí pé tí èèyàn bá jẹ́ ẹlẹ́gbẹ́ tí kò bá ṣàwárí ẹgbẹ́ tá à ń wí pé oríṣiríṣi ní ìsọ̀rí àti orúkọ kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn. Bí àpẹẹrẹ, a ní eléko, a ní mọ̀ọ́hún, a ní ìyálóde. Bẹ́ẹ̀ àsìpà nínú ẹgbẹ́ wà, àjàgùnà nínú ẹgbẹ́ náà ni. Báwo wá la ṣe lè mọ àwọn nǹkan yìí bí ó jẹ́ pé ká súnmọ́ àwọn tó jẹ́ onímímọ̀, bóyá nípa Ifá, bóyá nípa ti ẹgbẹ́ ìgan pàápàá. Báwo la ṣe lè mọ nǹkan tá a fi máa tọ́jú wọn? Torí pé ẹgbẹ́ ní nǹkan tí máa jẹ tó yàn láàyò. Bá a tilẹ̀ sọ pé gbogbo nǹkan tẹ́nu jẹ ìní ẹgbẹ́ ló fẹ́ràn jù lóòótọ́, ṣùgbọ́n ó ní ìtí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan náà tí wọ́n yàn láàyò. Ẹgbẹ́ mi lè yan ọ̀gẹ̀dẹ̀ láàyò, ẹgbẹ́ mi á máa yan ìrèké láàyò. Bákan náà bí àwọn orúkọ ẹgbẹ́ ìṣe wà ní a ní àpẹẹrẹ, à ń pè yẹn ní ìbọ. Wọ́n ní oríṣiríṣi pẹ̀lú ètí ẹ̀dá oníkálukú bá yàn. Bákan náà tí èèyàn bá jẹ́ ẹlẹ́gbẹ́, ẹgbẹ́ máa ń ṣùgbà ká wọn àì jẹ́ kí àṣírí ẹni náà kó tú nígbà kankan. Bí èèyàn ṣe lè mọ̀ pé òun ní ẹgbẹ́, ṣe rí ọ̀nà tí ẹgbẹ́ fi máa ń han oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹgbẹ́ rò wá jura wa lọ. Bí mo ṣe sọ ṣáájú lẹ́ẹ̀kan yín pé àwọn kan wà tó jẹ́ yín pé àwọn ẹgbẹ́ wa jẹ́ first friend wa, wọ́n jẹ́ first family wa. Àwọn kan wà tó jẹ́ pé lóde ọ̀run wọ́n ti bímọ, àwọn kan wọ́n ti lọ́kọ, àwọn kan wọ́n ti ní aya, àwọn kan wọ́n ti bá àwọn ẹgbẹ́ wọn múlẹ̀. Ṣòye yín nísìnyí. So àwọn yẹn ẹgbẹ́ máa rò wọ́n jù lóde ayé tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ní stable relationship
wọ́n gbọ́dọ̀ ṣe appeasement ẹgbẹ́ wọn láti fi make sure yín pé relationship wọn yẹn ó wà stable. Àwọn tó bá ń wá ọmọ náà wọ́n máa mọ̀, torí àwọn tó bá ní unstable relationship ń ṣe yẹn kò sí, tó bá lọ sí church wọ́n lè má rí solution níbẹ̀, tó bá lọ sí mosque wọ́n lè má rí solution níbẹ̀, tó jẹ́ pé àwọn tó bá mojú ògún gangan òun ló máa pa obì nírè fún wọn, ìyẹn tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe tó ní ọgbọ́n ìmọ̀ òye nípa nǹkan tá à ń wí yìí. Torí ẹgbẹ́ jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn ò lè force láti ṣe yẹ yín sì débi pé a kàn máa appeal to them ni a máa ń rọ ọwọ́ ẹ̀bẹ̀ sí wọn ni, ṣé yẹ yín nísìnyìí, torí wọ́n wà lára àwọn nature tí Olódùmarè dá sóde ayé láti fi máa wúlò fún àwa ẹ̀dá, ṣé yẹ yín nísìnyìí. So àwọn ẹgbẹ́ yẹn tó má ti lọ bá àwọn oníṣẹ̀ṣe tó ní ọgbọ́n ìmọ̀ òye nípa nǹkan tí à ń sọ yìí, àwọn ló máa wá ra ọwọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹgbẹ́ ẹni yìí láti fi make sure yín pé káléèyàn tí ò ní stable relationship ni ó máa ní stable relationship, káléèyàn tó ń wá ọkọ ni ó máa rí ọkọ, káléèyàn tó ń wá aya ni ó máa ní aya, káléèyàn tó ń wá ọmọ ni ó máa bímọ. So bí ẹgbẹ́ ṣe rí nìyẹn, tí wọ́n bá mọ gbogbo yẹn òun náà tún fi wá ṣe divination, nǹkan tá à ń pè ní àyẹ̀wò láti fi mọ part ẹgbẹ́ ẹni yẹn, torí part ẹgbẹ́ ẹni yẹn tún wà important, òun náà fi máa trace ibi tí wàhálà ẹni yẹn tó ti bẹ̀rẹ̀, then nǹkan tí wọ́n á fi appeal to. Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe at Bosese Fayale TV.